gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni o. Báyìí lọ́wọ́ tá a wà yìí owó yín ni. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dá ìbéèrè 10. Kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mú nǹkan yín dáadáa. Ló bá tún. Lẹ́yìn ogún ìṣẹ́jú péréte kẹ́ ẹ máa lọlé pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ni. Ṣé ẹ máa mọ ibi tó ṣe sí? Ilé-iṣẹ́ kan tó ń jẹ́ Remimatics wọ́n ń tọkọ̀, àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ni wọ́n ń tà. Wọ́n ní tí ẹ bá lè lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan wọ́n ti gbọ́kọ̀ kan sílẹ̀ fún yín kẹ́ máa gbé lọ. A ṣe ṣe. Akúkú ṣeéṣe mo mọ̀ torí mo gbàgbọ́ pa ṣeéṣe. Ó dáa àyágbọ́n ògúngbègbọ́n. Ẹ mọ̀ yẹn. Mo mọ̀ yẹn. Ẹ ṣeun. Ó dáa tẹ́ bá ṣe àwọn ìbéèrè kọ̀ọ̀kan tẹ́ wà ní 1,100 wálẹ̀ tẹ́ ẹ fi èdè míì kún èdè Yorùbá lẹ́yìn ètò àfúnyín nílọ́po owó lọ́nà 2. Tẹ́ bá sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá tẹ́ ṣe àwọn ìbéèrè tẹ́ sì níbèrè ilẹ̀ tẹ́ wà ní 10,000 àní kẹ́ máa mú lọ kẹ́ máa mú 10,000 lọ. Ìyẹn náà tó àbí? Ó tó repo sọ́kọ̀. Ó tó repo sọ́kọ̀. Tẹ́ bá yarí o kẹ́ni ẹ fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tó kù o tẹ́ bá ṣe ń dáhùn wọn tẹ́ ń gbà wọn owó yín á tún máa gbé pẹ́lú lọ sókè. Ìyẹn dáa. Ìyẹn náà dáa. Ẹ sọ̀rọ̀ sókè. Kí lórúkọ yín? Orúkọ mi ni Esther Adékẹ́mi Ọlọ́runfẹ́mi. Esther Adékẹ́mi Ọlọ́runfẹ́mi. Níbo lẹ ti wá? Mo wá láti ṣé ibi tí ìlú àwọn òbí mi lẹ ń béèrè ni àbí ibi tí mò ń gbé àbí èwo nínú gbogbo ẹ̀? Èwo lẹ fẹ́ sọ? Mo jẹ́ ọmọ bíbí ìlú Iléṣà. Mo dẹ̀ ń gbé ní òkè òkun. Ibo ni ìsàlẹ̀ òkun? Mo ń gbé ní ìlú òyìnbó. Ibo ni ìlú ànàgó? Mo ń gbé ní London. Ẹ ń gbé ní London? Bẹ́ẹ̀ni. Ó dáa. A wo fọ́nrán yín kan tí ẹ̀yà tí tẹ́ ṣe pẹ̀lú bàbá yín. Bẹ́ẹ̀ni. Tẹ́ ti ń sọ fún wọn ibi àwọn iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe. Mo ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ní ìpèníjà. Irú ìpèníjà wo? Oríṣiríṣi ìpèníjà. Àwọn míì ní ìpèníjà ojú ríríran. Àwọn ẹlòmíì ní ìpèníjà àìlérìn. Àwọn míì ní ìpèníjà wípé nígbà tí wọ́n bí wọn bóyá ọjọ́ orí bí wọ́n ṣe ń dàgbà wọ́n ní ìpèníjà tó jẹ́ wípé ọjọ́ orí tí wọ́n fi ń hùwà ó kéré sí ọjọ́ orí wọn gangan. Bẹ́ẹ̀ ni so irú àwọn. Dáhùn yọ sóyìn. Ẹ pẹ̀lẹ́. Àwọn tó. Ṣé mọ̀ pé téèyàn bá kí n ṣọmọ nínàkúnà owó sì kì í sí. Ó kì í pọ́pọ́ o. Kù díẹ̀. Téèyàn bá ń ṣọmọ nínàkúnà èèyàn lè fi lé ìbẹ̀rẹ̀ owó. Ẹ̀rì sọ. Kí lẹ̀ ń sọ jàre? Ẹ mọ̀ jẹ́ ń sọ mọ́. Ibi tí mo sọ dé ìyìn náà ló ń jóun. Ó ti yẹ kó yé yín. Ó yé mi díẹ̀. Mo fẹ́ràn. Ṣé àwọn bàbá wọ́n ti padà sí ilé báyìí? Wọ́n ti padà. Nítorí inú fọ́nrán yẹn wọ́n sọ wípé òtútù ti pọ̀ jù ní ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n wà pé wọ́n fẹ́ padà sílé. Wọ́n ti padà sílé báyìí. Wọ́n padà ní oṣù méjì sẹ́yìn. Oṣù méjì sẹ́yìn ni wọ́n sílé. Ǹda ẹ bá mi kí wọn dáadáa ọkẹ ní mo sọ pé àgbà àwọn àdàlẹ lágbára Ọlọ́run wọ́n máa jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ láṣẹ Èdùmàrè. Àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí mo máa fún yín ní ife ìmomi kan kẹ́ bá mi fún wọn. Ẹ ṣeun. Kàn máa fi wọ́n sì lè fa omi mu dáadáa. Wọ́n sì lè fa omi mu máa fi jíṣẹ́. Ẹ fi jíṣẹ́. Àwọn tí wọ́n ń ṣe agbátẹrù ètò yìí àwọn ni wọ́n pọn ọtí ọmọlúàbí go beg. Wọ́n ní kí n gbé fún yín lẹ́yìn ètò màá fún yín ṣùgbọ́n ó yá ẹ jẹ́ kí ẹ̀yin èèyàn mi ṣe mọ̀ pé ẹni tó bá béèrè ọ̀nà kì í ṣìnà
tó bá jẹ́ ti ká fi owó ránṣẹ́ láti United Arab Emirates àbí láti Australia àbí láti UK láti US àbí ní Canada ẹ má jẹ́ ká pọ́n jẹ̀bẹ̀ lákìsà tap send ní kẹ́ lò. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ gba tap send sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín, kẹ́ ẹ lo Masoyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé. Ibi tó wá dùn sí ni wípé fún $20 àkọ́kọ́ àbí jù bẹ́ẹ̀ lọ tí ẹ bá fi ránṣẹ́ tap send á wá fún yín ní $20 padà. Ṣé ti rí i pé ìrọ̀rùn ló bá dé? Ẹ fi $20 ránṣẹ́, wọ́n tún dá owó yín padà fún yín fún ìgbà àkọ́kọ́ ni o. Ó yá, ẹ gba tap send sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín lẹ́ni àbí kẹ́ ẹ ya àwòrán tí ó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ó yá, pẹ̀lú tap send ìrọ̀rùn ló bá dé o. Pum. Kí lẹ fẹ́ kí n ṣe? Ẹ dúró, kí lẹ wá ṣe? Ẹ fẹ́ kí n fi hàn. Òǹkà wo ló wà ń bí? Òǹkà tó wà ń bẹ̀ 100 ṣé kò ṣe nǹkan tó jẹ́ nìyẹn ni? 100 àti 50. 100 àti 50. Bẹ́ẹ̀ni. Kí ni 500? 105. Ẹ fẹ́ràn owó gan. Ẹ fẹ́ràn owó. Díẹ̀. 500 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. 600 ní ẹgbẹ̀ta. 200 Ó yé yín. 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. 800 ní kíni? Ẹgbẹ̀rin. Ẹ jẹ́ kí n wò nǹkan tó wà lọ́wọ́ yín. 900 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ó lé láàdọ́ta. Bẹ́ẹ̀ni. Mo fún yín. Ó yá. Ẹ ṣé. Kí ló sọ? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún odò tí wọ́n yí kóróbó? Sẹ́kù. Bẹ́ẹ̀ni sà. Àbá mi yọ sàyẹn. Ẹ wo ọmọ ìyá mi owó sì kì í síbẹ̀. Téèyàn bá ń ṣọmọ nínàkúnà. Kí lẹ pè sẹ́kù yẹn? Odò tí wọ́n yí kóróbó. Èwo náà yí pàlàbà. Kò kàn jẹ́ kán rò ó. Wọ́n tí ì béèrè tán. Ó dáa, tẹ́ bá gbà á màá ní kán dá padà. Ṣé ẹ mọ̀ pé odò is 0? Àìgbọ́fà làwọ̀ òkè o. Ifá kan sì ń para. Ẹ mọ̀. Ẹ jọ kí ni? Òbìrìkìtì. Kò sí mo ṣe fẹ́ mọ̀ yẹn. Òbìrìkìtì. Sẹ́kù. Tẹ́ bá pè lóbìrìpò gan mo máa fún yín. Òbìrì. Po. Wọ́n á ní kéèyàn yípo. Ó yé mi. Ó yé yín. Ẹ ṣé. Ó yá. Eléyìí jẹ́ ẹgbẹ̀rin lé ní 100. Ẹ̀ẹ́dẹ́gbàrún lé kan. Kí ni 800? Ẹgbẹ̀rin. Ọ̀tàlélẹ́gbẹ̀rin lé kan. Ọ̀tàlélẹ́gbẹ̀rin lé kan. Ẹ ṣé. Kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní eré ìdíje tí wọ́n máa ń gbá? Rárá o, mi ò sọ pé ènìyàn gbá kankan lélẹ́yìí o. Cricket. Ẹranko ni, àbí? Ó yé mi. Ó yẹ. Ṣé bí ẹjọ́ wà ní? Mi ò mọ̀ wọ́n rí o. Ẹni sùúrù ẹjọ́ wá àbí ẹjọ́ wá? Àjọ wá o. Kálukú rìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o. Ṣé ẹ mọ̀ wọ́n àbẹ́ ẹ mọ̀ wọ́n? Mo mọ̀ wọ́n. Bọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wa. Bọ̀ tìyẹn bá mi yẹ.
Ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀. Ó yá, Ogun ọ̀run ẹ sọ̀kalẹ̀. kí ni cricket ní Yorùbá? Mi ò ẹranko. Yorùbá sọ pé Yorùbá ní a kì í gbẹ́ran erin lérí ká máa fẹsẹ̀ wá. A kì í gbẹ́ran erin lérí. Ká máa fẹsẹ̀ wá ìwo. Ẹni sùúrù. Ká máa fi ẹsẹ̀ wá ìwo dẹ àbí? Gbàngbàrẹ́ kò ṣe. Ìrẹ̀. Ìrẹ̀. 958. Ẹ̀ẹ́dẹ́gbàrún ó lé mẹ́jọ. Kí lẹ̀ ń sọ? Kí ni? Mi ò ní kẹ́ fún mi. Kí ni? 109. Ẹ má lọ sọ 100. Mo ní ẹ fẹ́ràn owó. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín mélòó? Ó dín méjì. Ó dín méjì. Ó yá. Parí òwe Yorùbá yìí. Ẹ̀gún ẹṣin ní kẹsẹ̀. Ẹ ló ń tàpá. Ṣé mọ̀ nǹkan tó bá gún ẹṣin ní kẹsẹ̀? Gẹ̀ẹ́sì ń kẹsẹ̀. Bóde inú bàbá wọn bí òdọ́kàn wọn. Gẹ̀ẹ́sì ń kẹsẹ̀. Kò bí ọmọ tẹ́wọ́ gbọ́lá pátákó ẹṣin kì í jẹ́ sí ó ṣubú. Kì í ṣe gẹ̀ẹ́sì lọ́rùn. Ó yá. Ẹ mọ̀. Ẹ tẹ̀ tí jẹ́ kí n gbìyànjú. Gún ẹṣin ń kẹsẹ̀. Ẹ jẹ́ kí n gbìyànjú. Gẹ̀ẹ́sì ń kẹsẹ̀. Ẹni ń tàpá. Tó bá rọrùn bàbá ta ni wọ́n máa gún nírin tí ò ní jupa. Ṣé mọ̀ pé kẹsẹ̀ yẹn ta ni wọ́n máa gún báyìí tí ò ní jupa àbí sísì. Gẹ̀ẹ́sì kẹsẹ̀ báwo lòwe yẹn ṣe yé yín sí ìgbà wo la lè pa? Nígbà tí ènìyàn tó bá ṣe nǹkan fún ènìyàn tí ẹni yẹn wá react. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe sọ yẹn tó wá ẹ wá máa sọ pé why. Your why. Gbogbo yòókù dọwọ́ Ọlọ́run. Èyí jẹ́ tí í ṣe lẹ́yìn ẹwọ́ èèyàn ni. Ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ náà wà. Bẹ́ẹ̀ yóò bá ń ṣọmọ onínàkúnà bàbá mi. Nǹkan tó sì wà lẹ̀. Kábíyèsí Olódùmarè. Àmúyó nìyẹn. Àmupara. Ó yá, ẹ lọ sí ìbéèrè mi. Mi ò tí ì dáhùn ìbéèrè ẹ̀ tí ì bí mi. Ẹ fẹ́. Ó ń dà. A ṣì wà lẹ́nu ẹ̀. Ẹ má bínú ẹ. Ẹni sùúrù. A ti sọ iye òǹkà àbí? Ẹ tí ì sọ. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́ta. Ẹ pàtẹ́wọ́ fún mi. Mo jẹ́ àgbà yẹn. Ẹ ṣeun. Dárúkọ oríṣiríṣi ẹyẹ méje ní èdè Yorùbá. Méje. Ó dà pé méjì náà fẹ́ kọ síbi olóòtú. Ẹ dà pé méje. Méjì náà fẹ́ kọ. Náà fẹ́ kọ. Ṣé bí wọ́n tẹ̀ ni? Wọ́n fẹ́ tẹ̀. Náà fẹ́ tẹ̀. Kì í ṣàṣìtẹ̀. Wọ́n tẹ̀. Ó yá, méje. Ẹyẹ méje. Ẹyẹ méje tó lógo. Forí igún. Igún. Àdàbà. Lékeleke. Lékeleke bá mi léke ẹyẹ àdàbà bá mi léke. Adìyẹ náà wà bẹ́ẹ̀. Adìyẹ mi èyí tí mo rà. Ẹyẹ tí wọ́n bá sọ̀rọ̀ nípa gbogbo àwọn ẹyẹ. Ẹyẹ tó ń fò bá lókè. Bóyá ẹ̀kọ́ tó ń fò síbi. Olóòtú ẹ má ṣojú ṣáájú ẹ̀kọ́ tó ń fò. But ẹ̀kọ́ tó ń fò. Mi ò sọ pé mi ò sọ ẹ fẹ́ kí mo ní bí. Bí. Yorùbá náà sọ bí. Bí kí ni. O gbọ́. Bí kí ni olóòtú. Ẹ dúró. Mo ní bí. Èmi gbọ́. Olóòtú mo ní bí. Ẹ jẹ́ ká yẹyẹ mi pé dákun.
kẹka ẹyẹ yìí pé ẹyẹ mélòó lẹ ní. Mo fún yín mo gbọ́ bọ̀tì yẹn ṣùgbọ́n mo fún yín. Ọlọ́run ṣàánú mi. Ó yá ẹ ti sọ pé àdàbà. Mo ti sọ lékeleke. Ẹ ti sọ lékeleke. Ẹ ti sọ àṣà. Mo ti sọ igun. Àṣà. Mo dárúkọ àṣà, mo dárúkọ adìyẹ, pẹ́pẹ́yẹ, ìran ẹyẹ ni wọ́n. Ẹ jọ̀ọ́ ẹyẹ tó ń fò lókè. Èkó tó ń fò lókè sí. Ni mo sọ pé ẹyẹ tó ń fò lókè nísìn. Ẹ bá mi yọ bọ̀tì yẹn. Ọlọ́run gbà mí lọ́wọ́ nǹkan tí mo sọ yẹn. Ẹ gbà, ẹ ṣé. Bá mi yọ, bá mi wọn ò gbà béèrè. Mo gbà béèrè, mo ti kà tán, kí lẹ tún fẹ́? Ẹ túkà. Ẹ má sọ adìyẹ àṣà, ẹ má sọ adìyẹ pẹ́pẹ́yẹ o. Olóòtú ẹ má ṣojú ṣáájú ẹ̀kọ́ ẹyẹ tó ń fò síbi o. Mo ti sọ́ọ̀sì ẹyẹ tó ń fò. Ó yé mi, ó yá. Ó yá. Àṣà. Àṣà. Igun. Igun. Lékeleke. Lékeleke. Àdàbà. Àdàbà. Ẹ ràn mí lọ́wọ́. Kí ni igu? Ṣóun gbàṣà ni. Àwòdì. Àwòdì. Àwòdì náà ni. Ìdì. Ìdì. Àwòdì. Ìdì. Ó ti tán. Àwòdì, ìdì. Ó ti pé méje. Ó kẹ́ ẹyọkan. Ẹyọkan péré ló kù. Kí ni wọ́n máa ń pè kan ní lọ́ba ẹyẹ. Ògògó. Ògògó kọ́ kúrà ní. Ògògó kọ́. Ògògó. Ògògó. Ìbàdàn gbogbo ìjàbọ̀lẹ̀ mami ìyẹn jò gògó torógògó làgbọ́mọjó àgbọ́mọjó lọ́mọmọjú. Àmọ́ tí bá ní wá ní àtùmárìrà tó bá di lọ́la má fi yẹ́jọ igi bí ọdún àbáṣá. Kẹ́rin tí bá kówó lè mo rà ládẹ. Owó bàbá mo dán ládẹ gan-an tí bá fà á. Sùwébà ọkọ mọ́ládùn kẹ̀kẹ́ lẹ̀wà tí ẹ má jojú ẹ. Ó yá ẹgbẹ́ wa. 500. Ẹ ti gbẹ̀ǹjẹ̀ gbólódé. 550. Ẹ dúró ẹ ní sùúrù. Okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbàrún lé mélòó? Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbàrún lé mélòó? Ó lé mẹ́fà. Ó lé mẹ́fà. Ẹ ṣé. Yorùbá bọ̀. Wọ́n ní kàkà kí eku má jẹ ṣèṣe. Á fi ṣàwàdà nù. Wọ́n wá ní kí ni ṣèṣe? Kàkà kí eku kó má jẹ ṣèṣe. Á fi ṣàwàdà nù. Kí leku máa ń jẹ tó máa ń fi ṣàwàdà nù yẹn náà? Tó máa ń jẹ bí ìgbà. Ṣé fẹ́ sí mi lọ́nà ni? Rárá à ń sọ̀rọ̀ ni. Ẹ ní sùúrù. Wọ́n sọ pé owó sì kì í síbẹ̀ mo rò pé ó ti lọlẹ̀ jù báyìí lọ ní ṣá. Kò sówó ń bẹ̀ mọ́. Ìyá mi ṣèṣe. Téèyàn bá ń ṣe ọmọ onínàkúnà. Ṣá lè pa àwọn aráalé. Aráalé wo lẹ fẹ́ pè? Ẹ fẹ́ para lé sí ṣèṣe. Ẹ jẹ́ pàwọ́ ẹ jọ kí ni ṣèṣe ẹ̀yin aráalé. Bá mi yọ. Ẹ̀wà ni ẹ̀wà bíi ẹ̀wà ṣèṣe. Ẹ̀wà ṣé kó máa ń jẹ̀wà ni? Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé. Owó sì kì í síbẹ̀. Olúwa wa olùkọ́ rẹ ti ní ìtàn gbogbo ayé. Ọlọ́run aládé. Ọlọ́run alágbára. Ọlọ́run alágbára. Ẹ fi agbára yín hàn ní òní yìí. Fagbára rẹ̀ hàn kó lè gba gbogbo ògo. 949 kí ló sọ? Ó ní ẹjọ́ àádọ́ta ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín kan. 49. Ọ̀tà
òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lé ó lé mẹ́sàn-án. ó lé mẹ́sàn-án. òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́sàn-án. Ó yá. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún nǹkan tó kọ síbi? Kí ni African walnut. Bẹ́ẹ̀ ni sà. Dámi yọ sàyẹn. Ẹ pẹ̀lẹ́. Owó ṣìkì. Owó ti tán. Kò tán. Ah. Kí ni African walnut? Ṣé mọ̀? Haúsá. Haúsá. Ẹ ṣé. Nígbà yẹn. Ẹ pa òwe kan tó ní Haúsá nínú. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Rárá, mo ní kẹ́ pa òwe kan tó ní Haúsá nínú. Kan tó ní ọ̀rọ̀ náà nínú. Ẹ̀jẹ̀ Ọlọ́run mọ kí ni Ọlọ́run mọ nu yín. Ọmọ inú Haúsá. Ní ṣe kú pa Haúsá. Ẹ̀dá. Ó lè ṣe kú pa. Ọmọ inú Ọlọ́run máa ṣe wá lọ́mọ ìyá Haúsá. Lọ́mọ ìyá Haúsá. Torí ọmọ Haúsá wọn kì í finú ara wọn. Wọn kì í finú ara wọn, bẹ́ẹ̀ ni. Torí ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run lẹ́ẹ̀kan. Ẹ ṣé. Ó yá. Ẹ jọ̀ọ́ béèrè mélòó ló kù? Ṣé ó ti fẹ́ tán? Ó kù mẹ́ta lẹ́yìn ilé yàrá. Ẹ jẹ́ n wò. 973. Ọ̀rìnlé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín. Ó dín méje. Ó yá. Parí òwe Yorùbá yìí. Ààyè là ń jogún ọ̀rẹ́. Tó bá kú àlè jogún wọn. Tó bá kú ẹ ṣeun. Tó bá kú àlè jogún wọn, ẹ ṣé. Olúwa ṣeun. Torí ẹbí ẹ̀ ló máa jogún ẹ̀. Ààyè là á jogún ọ̀rẹ́. Nǹkan tí a lè gbà lọ́wọ́ ara wa la lè gbà lọ́wọ́ ara wa báyìí. Tó bá di kíní, ó di o. Oníkálukú ẹbí ẹ̀ ló máa jogún ẹ̀. Ìdí nìyẹn tó jẹ́ wípé bá a ṣe wà ká máa ranra wa lọ́wọ́, ká máa tú ayé ara wa ṣe. Nítorí tó bá pa oníkálukú àgbálẹ̀ ààyè là á jogún ọ̀rẹ́. Eléyìí. Ọ̀tà léléyìí àbí ní méjì tó wà lẹ́yìn. Ọ̀tà lé ní. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀tà dín ó dín ẹyọ kan. Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dín. Ó dín ẹyọ kan. Ó dín ẹyọ kan. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Empowerment. Bẹ́ẹ̀ni. Sọ́ni di alágbára. Ẹni sùúrù ẹ dákun. Ìfúnnilágbára. Ìfúnnilágbára. Wọ́n máa fún pa àbí? Wọ́n ní kí ni? Ẹni sùúrù agbára náà ni agbára ọ̀rọ̀ tó wà láàrin agbára ni. Agbára wà ń bẹ. Agbára wà ń bẹ. Agbára wà ń bẹ. Agbára tó ju agbára lọ. Agbára tó ju agbára lọ. Ṣé ẹ wo eré yẹn? A ti dàgbà o. Díẹ̀ náà ni. Oyè díẹ̀. Tẹ́ bá lè mọ agbára tó ju agbára lọ. Ọmọdé ni wá nígbà tí wọ́n ṣe. Tẹ́ bá lè mọ̀ kì í ṣọmọ báyìí. Bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀. Rárá, ibi tẹ́yìn gbé yàtọ̀. Ó yá, kí ni empowerment? Ìkóni ní agbára. Wọ́n máa kó ẹnìyẹn lọ. Ìfúnni ní agbára. Ìróni ní agbára. Ìróni lágbára. Ìróni lágbára. Ìró. Ṣé ẹ mọ̀ pé ró nìkan gbé nǹkan ró? Ìdí nìyẹn tí téèyàn bá kú tí ó kú ní ọ̀nà àìtọ́, táwọn èèyàn gbà pé nìyẹn kú ní ọ̀nà àìtọ́, wọ́n ní wọ́n fẹ́ ró òkú yẹn nítorí wọ́n á fún ní oríṣiríṣi, wọ́n á ṣe kínní kí òkú yẹn lè lọ jà fún ara ẹ̀ nígbà wọ́n ró òkú yẹn nìyẹn. Ibi tá a ti rí dúró kéèyàn dúró. Ìró tí à ń ró náà tí ẹ̀yin obìnrin máa ń ró, ó máa ń fún yín ní agbára ìyẹn ni wípé ó máa jẹ́ kí ẹ lè nígboyà láti lè rìn. Ṣé mọ̀ pé ní àwọn ìgbà kí àwọn òyìnbó tó kó àwọn oríṣiríṣi dé,
àwọn obìnrin wa àwọn ìyá wa wọ́n máa ń róró máyà ni wọn kì í wọ bùbá wọ́n wá gbé ìpèlé wọ́n á gbélé lórí ìró yẹn òun agbára ni torí tán bá yọ lọ́ọ̀kan pẹ̀lú bí wọ́n ṣe rí wọ́n ní ìró ibi tá a ti rí ọ̀rọ̀ fún charger tí a fi ń ró ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nítorí tẹ́ bá tì bọná a lè fún ní agbára ẹ lè pè ẹ lè ṣe báyìí ẹ lè ìró ẹni tí ò lágbára tẹ́lẹ̀ kò ń ṣe àwọn ìrónilágbára táwọn kan ṣe dẹ́gun wá gbé alùpùpù fún bí ẹ̀rọ ìlọ́gì pé ìrónilágbára pé ìwọ náà wàá lè rí ilé ìwà fi dá nǹkan ṣe á lè dá dúró ìrónilágbára empowerment ó yá. eléyìí ẹgbẹ̀rin ọ̀tàlélẹ́gbẹ̀rin lé mẹ́ta. yóò dáa ó yá. parí òwe yìí àti sọ. ọ̀lẹ má mú owó mi wọ̀gbẹ́. ọ̀lẹ. dúró ẹni sùúrù. ọ̀lẹ má mú owó mi wọ̀gbẹ́. Béwúrẹ́. Béwúrẹ́ fẹsẹ̀ alẹ̀ a ní ohun tó ń wá ire ní tèmi tìrẹ ó yá. ọ̀lẹ má mú owó mi wọ̀gbẹ́. Kí ni ọ̀lẹ? Mọ́ínmọ́ín. Mọ́ínmọ́ín. Ìwọ ọ̀lẹ yìí má mú owó mi wọ̀gbẹ́ ní ẹni sùúrù. Ẹ wo bí. Ọ̀lẹ má mú owó mi wọ̀gbẹ́. Kọ́ má dà sígbó ni kọ́ má dà mọ́ èpo mọ́ínmọ́ín sígbó. Bẹ́ẹ̀ni ẹni sùúrù ẹ jẹ́ ìṣàlàyé. wọ́n ti jáná. ẹ jẹ́ ìṣàlàyé. ẹni sùúrù kọ́ má dẹ èpo mọ́ínmọ́ín sígbó. Kọ́ má dẹ èpo mọ́ínmọ́ín sígbó. Sígbó. Kọ́ má dẹ torí ẹ jẹ́ kí n ṣàlàyé. Tẹ́ ẹ bá ṣe mọ́ínmọ́ín mọ́ínmọ́ín há sáàrin ewé ẹ̀ẹ́dẹ̀fẹ́ kan dànù torí iye tá a fi ra torí owó tá a fi ra mọ́ínmọ́ín pọ̀ àbí tá a fi ṣe mọ́ínmọ́ín yẹn pọ̀ ó ti yé nìkan tí mo sọ ó yá. ẹ má ti yọ kí wá ní. ọ̀lẹ má mú owó mi wọ̀gbẹ́ ní sàrà oko di ewúrẹ́. Nítorí ó ti ọ̀lẹ àwọn ọ̀lẹ yẹn máa ń há sí àárín. ṣé bí mo sọ yẹn. ara oko dẹ̀rẹ́ a ti wò pé ọ̀lẹ yìí á bẹ̀ sí máa ṣí á máa ṣí gbogbo wa la ṣe ní mi ò sọ pé gbogbo wa ṣá ṣùgbọ́n lára wa ń bí báyìí a ṣe dáadáa ọ̀lẹ yìí mo súnmọ́ mo jánà. ọ̀nà wo lẹ já ajá. ọ̀lẹ má mú owó mi wọ̀gbẹ́ ní sàrà oko dewúrẹ́ ìyẹn ni wípé kí ni ìtumọ̀ òwe yẹn báwo ló ṣe yé yín sí ọ̀lẹ má mú owó mi wọ̀gbẹ́ ní sàrà oko di ewúrẹ́. ẹ lò ní gbólóhùn ní ọ̀nà wo lẹ lè lò. ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣe eléyìí kó má tún di wípé màá sọ nǹkan tí kò yẹ kí n sọ mo ti ṣàlàyé pé ọ̀lẹ yẹn máa há sí àárín ìwé. rárá ní ìlò ẹ̀ ìgbà wo la lè lò tẹ́ lè pa òwe yẹn. kí ló lè ṣẹlẹ̀ téèyàn lè fi sọ pé ọ̀lẹ má mú owó mi wọ̀gbẹ́ ní sàrà oko di ewúrẹ́. tí ò bá fẹ́ fi owó ṣòfò àbí téèyàn bá lámojú kúrò. àmójúkúrò. tí ò bá lámojú kúrò. tó jẹ́ pé ó ṣàròrí. tó fẹ́ kí nǹkan ṣòfò náà irú àwọn tó hà yẹn náà èèyàn fẹ́ kó ṣòfò náà ni ló máa jẹ́ kéèyàn. ẹ máa ṣíjú. àbí kéèyàn máa ṣíjú. kéèyàn máa mójú kúrò. báyọ̀ òkè yẹn. mo ní kẹ́ má jẹ́ ń ṣàlàyé ẹ má jẹ́ ń jẹ yín gbèsè lọ bí bàjí o. ẹgbẹ̀rún mẹ́wàá yìí. ẹ wá lè máa mú lọ báyìí o. ẹ jẹ́ máa mẹ́gbẹ̀rún mẹ́wàá lọ. ìbéèrè kan náà tó kú leléyìí. ìbéèrè ẹyọ kan yìí ẹni sùúrù. okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́rin. okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. mo gbọ́ tẹ́ sọ òkè. okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún olóòtú ó lé mẹ́rin. ó yá sọ̀rọ̀ Yorùbá márùn tí àmì ohùn rẹ̀ jẹ́ dòrèmí. dòrèmí.
dòrèmí àtijọ́ àtijọ́ àfikún dòrèmí àfikún àfiwé dòrèmí àfiwé àjẹkún 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 dòrèmí àjẹkún. Ṣé mo ti sọ àfikún? Àjọbí dòrèmí agbéwò. ọjà ẹ ṣe aṣágbáyé ẹ ṣe ó yẹ kó yẹn lọ sókè ni ó yẹ kó gbé pẹ́ẹ́lí. kò gbé nǹkan kan. Ó yẹ kó gbé pẹ́ẹ́lí ni. ó yẹ kó gbé àbí. ó yẹ kó gbé pẹ́ẹ́lí. jẹ́ kó gbé. ẹ ṣeun a ṣàfihàn repo sọ́kọ̀. ẹ ṣeun. ó dáa a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó jẹ́ kí ẹ wá sí orí ètò lénìí. ó dáa olófòfó ó ń dà ká gbé tọmọlúàbí fún rárá ìyẹn wà níbí. àwọn ọmọlúàbí go beg náà ní kí agbélé fún yín pé kẹ́ fi ṣe ara rí dín. ẹ ṣeun ọmọlúwàbí ẹ ṣeun iléeṣẹ́ yín ò ní jóná ọwọ́ yín ò máa ròkè. ìgbà lè iṣẹ́ ṣe wà nílẹ̀ yìí tí ó sì máa pẹ́. sí bí ọ̀sẹ̀ kan sí. sí bí ọ̀sẹ̀ kan sí. bẹ́ẹ̀ni. ó dáa ẹ bá mi kí bàbá lè fún mi ní ẹyọ kan kó fún mi lẹ́yọ kan sí. ẹ ṣeun. eléyìí ẹ máa fi mú mi. ẹ ṣeun. ó dáa eléyìí ẹ máa fi kọ̀ọ̀kan. eléyìí ẹ máa gbé lọ. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ kí a ṣe tòótọ́ ní o lẹ́yìn Ọlọ́run tún ní o ọba mi ọlọ́pọlọ tí ìfọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí í ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tòní a tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe mí. tẹ́ bá fẹ́ kópa àbí tẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ọlálékan Fábílọ́lá ni orúkọ mi èjì ọba ní mi ọmọ òladẹ ọmọ ajígbàgbà orin arégbèdì sọ̀dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ àlejò jí ọba kó tó dìgbà míì ire o. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari máa sẹ́yìn bóńbí kamari mama sẹ́yìn bó. Kamari máa sẹ́yìn bóńbí kamari mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó má ṣe sọ̀yìn bó kálejò máa